lára àwọn ẹranko táwọn olólùfẹ́ mi fẹ́ mọ̀ nípa rẹ̀ jù òun ni Komodo dragon. Báwọn kan ṣe ń táàgì mi nínú fídíò ibi tí Komodo dragon kan ti gbé odidi ewúrẹ́ mì làwọn míì ń fa àwọn fídíò rẹ̀ ṣọwọ́ sí mi pé àròjinlẹ̀ àní a fẹ́ mọ̀ nípa ẹranko yìí sẹ́. Òdógó àwọn aláǹgbá ní ìnagijẹ tẹ́mi fún ẹranko yìí. Orílẹ̀-èdè Indonesia nìkan lẹ ti lè rí wọn ní erékùṣù kan tí wọ́n ń pè ní Komodo Island. Nítorí wípé ibẹ̀ nìkan sì ni ẹ ti lè rí wọn nínú igbó ni wọ́n ṣe fi orúkọ erékùṣù yìí ìyún Komodo pè wọ́n. Ìwádìí mi fi hàn pé ẹ̀yà wọ́nríwọ́n kan ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé àwọn àpapọ̀ ẹranko afarajọ aláǹgbá kan wà tí olóyìnbó ń pè ní monitor lizard? Àlégbà ni o, àǹtà ni o, àwọ́nríwọ́n ni o, ẹlẹ́gùgù ni o, monitor lizard ní gbogbo àwọn yẹn. Nítorí náà ẹ̀yin tẹ́ ń pè wọ́n ní alligator ẹ ronú pìwàdà o. Oríṣi monitor lizard yìí tó wá tóbi jù tó sì jẹ́ pé Indonesia nìkan láti lè rí òun ni Komodo dragon yìí. Komodo dragon a máa gùn tó ẹsẹ̀ bàtà 9 wọ́n sì máa ń tó 100 kilogram èyún 100 kilogram ní wíwúwo. Bí wọ́n ṣe wá tóbi kàbàtà tó yìí tí wọ́n sì fẹ́ràn kí wọ́n máa yọ́rìn ní gbogbo ìgbà ẹ má fojú di wọn o. Wọ́n ń sáré dáadáa, wọ́n a máa sá tó 13 miles per hour. Ẹ̀yin náà ó sì máa rí nínú fídíò tẹ́ ń wò yìí bó ṣe ń lé ewúrẹ́ yìí káàkiri. Ojú wọn ríran dáadáa, tí igi àbí koríko ò bá dí wọn lójú wọ́n lè rí ẹranko tó wà ní kìlómítà 1.5 kìlómítà síbi tí wọ́n wà, ìyẹn 1.5 kilometers away. Imú wọn ò gbóòórùn òun ṣùgbọ́n wọ́n máa ń lo ahọ́n wọn láti fi gbóòórùn. Ó ní kinní kan níbi ìsàlẹ̀ mú wọn mọ́ ẹnu tí à ń pè ní Jacobson organ, òun ni wọ́n máa ń lò pẹ̀lú ahọ́n. Ahọ́n onípàlàkà tó pín sí ọ̀nà méjì ni wọ́n ní. Téèyàn bá kọjá níbì kan òórùn ara wọn máa ń wà nínú afẹ́fẹ́ gẹ́gẹ́ bíi kẹ́míkà yìí ni imú wa máa ń gbóòórùn. Bí àwọn Komodo dragon bá wá yọ àwọn ahọ́n wọn yẹn síta tí kẹ́míkà yìí bá pọ̀ lórí ahọ́n apá ọ̀tún ju tòsì lọ wọ́n ti mọ̀ pé apá ọ̀tún làwọn yà sí nìyẹn. Ìdí nìyẹn tí ahọ́n wọn fi dàbí GPS tàbí ká sọ pé Google Map. Kódà kí ẹranko tí wọ́n ń tọ ipasẹ̀ rẹ̀ ló jìnnà sí wọn níwọ̀n kìlómítà 9 ahọ́n máàpù yìí ni wọ́n lò títí tí wọ́n fi lọ bá níbi tó wà gangan. Wọ́n lókèétì ẹ̀ ní o. Èyí á sì máa ṣe ìrànwọ́ gidi fún wọn nítorí lọ́pọ̀ ọgbà wọ́n yẹn sáré láti pa ewúrẹ́, àgbọ̀nrín, ìmọ̀dò àtẹ̀wọn ẹranko tó kù tí wọ́n fẹ́ràn. Bí wọ́n bá ti yọ kẹ́lẹ́ díẹ̀ ẹ̀gbẹ́ ẹran ọ̀hún tí wọ́n rí ibùjẹ lẹ́ẹ̀kan náà ó parí nù. Ẹran ọ̀hún ó fi kú ṣèfàjẹ ni. Kò bá jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ nìkan ni wọ́n bù jẹ ló wá gba ara rẹ̀ kúrò lẹ́nu wọn. Wọn ò ní bá a fa wàhálà, wọn ò ní bá a jàǹpátá o. Ìdí ni wípé 60 eyín ló wà lẹ́nu wọn. Yes, 60 serrated teeth. Láàárín àwọn eyín yìí wá ní àyè ìpèsè oró wà. Bí wọ́n bá ti ráàyè bu ẹran kan jẹ ni wọ́n ti tu oró náà sí i lára. Àkọ́kọ́ iṣẹ́ tí oró yìí ṣe ni wípé kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ ẹran tí wọ́n bù jẹ ó ki kí ẹ̀jẹ̀ má bàa dà tán látojú ọgbẹ́. Kẹ́míkà anticoagulant kan tó wà nínú oró wọn yìí òun ni yóò jẹ́ kí ẹranko òun ó máa da ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ títí tẹ́jẹ̀ ó fi fẹ́ tán lára rẹ̀. Iṣẹ́ kejì tí oró yìí máa ń ṣe ni wípé yóò jẹ́ kí ara ẹranko ọ̀hún ó gbòdì títí tí ó fi kú ni. Lọ́rọ̀ kan ṣá, bí Komodo dragon bá ti lè gé ẹran kan jẹ inna lillahi wa inna ilayhi raji'un ni. Ìdí sì ni ẹ tó fi jẹ́ pé ẹranko yìí ò bá àmọ́ sá lọ lẹ́yìn tí wọ́n ti bù jẹ tán, Komodo dragon ó máa yan fanda tọ̀ lẹ́yìn ni. Yóò máa wá yọ ahọ́n rẹ̀ síta láti fi torí pa ibi tí ẹranko náà kú sí kó tó lọ jẹ ẹ́ mọ́bẹ̀. Torí mo mọ̀ pé àwọn kan béèrè pé tó bá bu èèyàn jẹ ńkọ́. Ìdáhùn rẹ̀ ni wípé àwọn èèyàn ti ní aporó tó lè pa oró ẹnu rẹ̀ yìí ní Indonesia níbi tí àwọn ẹranko yìí wà. Nítorí náà tí wọ́n bá bu èèyàn jẹ tí onítọ̀hún tètè rí aporó gbà orí bá a ṣe nù. Bí bẹ́ẹ̀ kọ́ a máa pàdé létí odò lẹ́sẹ̀ táńgẹ́lì ti tẹ̀ nìyẹn o. Wọ́n èyí sábà bùyàn jẹ ṣá, wọ́n máa ń sáfẹ́ èèyàn. Kódà àwọn ẹ̀yà kan ní Indonesia gbàgbọ́ pé tí ẹranko yìí bá fi bu èèyàn jẹ òǹtọ̀hún ti hùwà ìdáni. Nítorí wọ́n nígbàgbọ́ pé ọ̀kan nínú àwọn alálẹ̀ wọn tó jẹ́ obìnrin lóyún ìbejì láyé àtijọ́ ó wá fi bí ọmọ ọkùnrin kan àti ẹranko Komodo dragon yìí kan. Nígbà tí wọ́n wá fẹ́ pa ẹranko yìí wá ní kí wọ́n má pa òun pé òun ò sáà ṣe nǹkan kan. Ó sì jẹ́jẹ́ fún wọn wípé òun ò ní máa bù wọ́n jẹ bí wọn ò bá ti ṣaburú. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ pé mo fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o,
mo kàn ń sọ wípé ìgbàgbọ́ tiwọn nìyẹn láti ọdún 1974 sí ọdún 2012 ìyẹn láàrin ọdún méjìdínlógójì 38 years èèyàn mẹ́rìnlélógún ìyún 24 ni àkọsílẹ̀ wà pé Komodo dragon ti bù jẹ 5 nínú wọn ló sì gbabẹ̀ rọ̀run Ashanti. Àwọn náà máa ń jà sí tẹ́rítìrì wọn o èyí tó bá sì jẹ́ olórí akọ ní àdúgbò ọ̀hún nìkan ló lẹ́tọ̀ọ́ láti bá àwọn abo lò pọ̀ òun ló tún lẹ́tọ̀ọ́ àti kọ́kọ́ jẹ ẹran bí àwọn bíi 2 àbí 3 bá jọ rí òkú ẹran kan náà he ìdí nìyí tí wọ́n fi máa ń jà sí ipò olórí gan wọn a máa fi ìrù jà wọn a sì tún máa dìde láti bá ara wọn jà gídígbò bí akọ méjì bá wá jà lójú abo tí akọ kan bá borí ọwọ́ kan ni abo ó gbà fún akọ náà láti bá òun lò pọ̀ nítorí náà tí abo bá wà níbi tí wọ́n ti ń jà ìjà náà ò lágbára gan ju ti tẹ́lẹ̀ lọ o kódà ó ní àwọn Komodo méjì kan tí wọ́n ń jà tí ọ̀kan ti borí tí èyí tó fìdí rẹmi sì ti gbà fún ọ̀gá rẹ̀ ṣùgbọ́n lọ́gán tí ó dé ẹni ta ni abo ní lọ́gán tí abo dé bẹ̀ báyìí lúzà yìí bá mà tún jà ló ń ta bíọ́bíọ́ nítorí àti impress abo ẹni ló bá tún jìyà ẹlẹ́ẹ̀kejì ntóbìnrin ó dálẹ̀ sílẹ̀ nílé ayé yìí apá tí wọ́n gan ò ní ká. Anyways bí ọ̀rọ̀ bá ṣáà ti di ọ̀rọ̀ pé akọ àtabo fẹ́ gunra wọn akọ súnmọ́ abo ọ̀hún yóò fi ara pa á lára yóò sì tún fi èékánná rẹ̀ yún ẹ̀yìn abo yìí díẹ̀ bí abo yìí náà bá ti wá fi ẹnu lá ara akọ yìí padà eré bẹ̀rẹ̀ alárinrin sorry mi ò kì í ṣe Sashina Peters. Anyways akọ yìí ó bàlẹ́ abo lẹ́yìn yóò wá fi ìrù tiẹ̀ gbé ìrù abo yìí sókè yóò wá kí nǹkan ọmọkùnrin rẹ̀ bó sì jẹ́ nǹkan ọmọ ẹranko ni kí n sọ yóò sàkí sójú ara abo. bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin méjì làwọn akọ Komodo dragon máa ń ní o ṣùgbọ́n ẹyọ kan ṣo péré ni wọ́n máa ń lò lẹ́ẹ̀kan ṣo. bí akọ bá ti tú àtọ̀ rẹ̀ sójú abo oníkálùkù ó gba ọ̀nà wọn lọ tí àsìkò bá wá tó láti yẹ́yin abo yìí lè yé tó 20 ẹyin. Yes, they can lay up to 20 eggs lẹ́ẹ̀kan náà. Lẹ́yìn oṣù 7 sí 8 ìlẹ̀yìn ó wà pàpàdọ́mọ. Ṣùgbọ́n kí n tó gbàgbé lára àdìtú Olódùmarè ni wípé abo Komodo dragon wà lára àwọn ẹranko tó jẹ́ wípé wọ́n lè yé ẹyin kí wọ́n sì pamọ́ láì bá akọ lò pọ̀. Èyí máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá wà níbì kan tí wọ́n wá ṣalábàápàdé akọ fún ìgbà pípẹ́ tí wọ́n sì wà ní àhámọ́ bíi zoo tí akọ wá tètè lè ṣàyè bẹ̀. Abo yìí lè yé ẹyin kó sì pamọ́. Ọdún 2006 ni àwọn aṣèwádìí fìdí èyí múlẹ̀ òyìnbó sì ń pè léyìí ní parthenogenesis. Báwọn ọmọ yìí bá ti ń délé ayé wọ́n mọ̀ pé ẹnu Komodo dragon kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ wípé báwọn àgbà yìí bá rí àwọn yóò fà wọ́n lánu ní o wọ́n yà sáré gungi lọ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí wọ́n mọ̀ pé àwọn tó bá ti dàgbà ò ní lè gungi. Àwọn míì nínú àwọn ilé yí ara wọn mọ́nú igá tí wọ́n bá yà fúnra wọn láti ìdí kí òórùn burúkú rẹ̀ ó lè lé àwọn àgbààgbà yìí sá. Níbi tí ẹnu àwọn àgbà Komodo dragon yóò gbé kọ̀ọ̀kan dé wọ́n máa ń hú òkú jẹ àgàgà tó bá jẹ́ pé inú ilẹ̀ oníyanrìn ńlẹ̀ sí òkú èèyàn sí. Ṣé ẹ mọ̀ pé àyè máa ń wà láàrin àwọn iyẹ̀pẹ̀ yanrìn kọ̀ọ̀kan àyè yìí ni kẹ́míkà òórùn yìí ló máa ń gbà jáde tí àwọn Komodo dragon sì fi ahọ́n wọn méjèèjì tí wọ́n sì fi detect ẹ̀ ńlẹ́ni táwọn tẹbítara ti sọ pé kó máa sùn láyé olùgbàlà ó bá tún bára rẹ̀ níkùn Komodo double wàhálà for dead body. Àwọn èèyàn yìí náà ti wá jágbọ́n wọn ibi ilẹ̀ alámọ̀ nìkan ni wọ́n máa ń sin òkú sí wọ́n sì tún wá gbé àwọn òkúta ńlá kan lé ibẹ̀ lórí. bẹ́yìn bá wá lọ lo ọlidé ní ibẹ̀ tí ẹranko yìí bá ń lé yín ẹ máa sáré ọ̀tún níwá òsì lẹ́yìn tá a mọ̀ sí zigzag. ìdí ni wípé ara àwọn Komodo dragon ò bá zigzag movement mu yóò sì fi í sílẹ̀ tí ó máa bá tiẹ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàngìdìgbò tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn ó lè do. ọ̀nà tí ẹ lè gbà ṣe kóríyá fún mi wọ́n ní kẹ́ ẹ share fídíò yìí o kó ba lè kálé kó kakò ọba Èdùmàrè yóò pínrin kan gbogbo wa o ẹ kú kalẹ̀.